wo adúrò àwọn tó ń travel tó ń lọ tó ń bọ̀ yìí, wàá rí pé wọ́n ní orí méjì, orí kan náà ni gbogbo wọn ní. Àbọ̀rọ̀ mi ò yẹ nísìn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ní pé ká ṣì wà nínú Nàìjíríà. Èmi ò dẹ̀ mọ̀ tí Nàìjíríà tó ń ṣe fún èèyàn kankan náà wà. Ìwọ náà wo gbogbo airport tó wà nílẹ̀ Yorùbá. Wọ́n pe airport Èkó, wọ́n pè ní Muritala, orúkọ Fúlàní. Orí ilẹ̀ wa ni wọ́n ti ń jẹ gbogbo owó tó ń wá sí Nàìjíríà, àmọ́ wọ́n ò rí túnṣe. Ọmọ Yorùbá ò wá lè travel. Tó bá fẹ́ travel, wàá refuse any visa. Wàá ní kó lọ gba visa nítorí pé passport tó gbé dání kò ní value kankan. Àní àwọn Fúlàní kẹ̀rí gbogbo àwọn ọmọ tí wọ́n lọ ń káàkiri gbogbo àgbáyé ló ń lọ káàkiri. So lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Koiki Media bringing the world closer to your doorsteps.